Abeke. Like me to sing. You can hear that my voice is not audible. Instead of the two of you to shout and call her. Shut up! I said shut up. Oh, me love you die, yeah. For my little child, I've got my eyes on you. That my dream will come true. You're gonna be my wife. It's been a long while. I've been looking for you though. Sometimes I used to really wonder why I love it this much. I will love you more and more. Within the course of a very little time, baby. Love you, no be small. Oh me, oh, I just wanna be with you, yeah. To be my woman, daddy, baby, yeah. Javeresin Jojo, Javeresin Jojo. From my heart, yeah, I give you my soul, my body, baby. Ashake, aya. Think of my share, baby. Think of my share, me. Hero lies. Hero Marco. The Creator respects His promises. My dad told me that a man that doesn't respect his promises is not worth being a man. I promise you that no matter what happens, I will never leave you for anything in this world. But if death take you ahead of me, I'll join you the next minute. And I mean it. And they are my words. Oh. Sister Fayele. Ẹ̀yin ni bàbá Aládé. Èmi mà rè. Okay. Ọmọ ní ìsinsìn. Ọmọ ẹni mo rí ní ìsìn. Kí ló dé tó wálé ní gbogbo àsìkò táwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ nínú kíláàsì lọ́ba ní olé òun ó ṣe lé láì ṣe pé ọmọ ọ̀pọ̀mọ mi ni àìmọ alájà kásájà rẹ̀ lóko lèmi náà fi tẹ̀lé wa pé tó gbogbo ohun tó bá ṣe dáríjì o ọmọ ẹni o kò jẹ́ bó ti jẹ́. Ó sọ ẹ̀ṣẹ̀ tó ṣe fún bàbá ẹ̀. Mo wí wọn. Ó wí wọn. Ó sọ kinní ọ̀hún fún mi ó rojọ́ ọ̀hún tábàtàbà mọ̀ pé iná àwọn ọ̀gá panu sùkú ọmọ ẹ̀ ní òun tẹ ehoro sùkú ńgbà tí mo sì bí ó lóun ọ̀mọ́mọ́ àbí sọ ọ̀mọ́mọ́ ni. Ìmọ̀ọ́mọ̀ mo rí kinní ọ̀hún funfun ni mo bá pa mo fún ǹda mo ń jẹ́ pàápàá mo tó mọ̀ pé mo ń ewúro mo ń jẹ́. Ṣé ń gbọ́ bóyá ń sọ̀rọ̀? Ó ló dí ẹnu òun kóun tó mọ̀ pé ehoro. Ẹnu ẹ̀ ló tó mọ̀ pé ehoro. Ó ti regret bó ṣe wà. Ṣé irú ọmọ tẹ bí? Ó méwòrò ó màdà ó ṣá kò mọ̀ pé ehoro ni. Ó mú ó súná kò mọ̀ pé ehoro ni. Títí tó fi dí ẹnu ló ṣe àwọn mọ̀ pé ehoro ni. Àwa náà mọ̀ọ́mọ̀ ní skul àfi sọ yẹ kó máa lọlé. So ẹ máa mú ẹyẹ kó máa tẹ̀lé yín lọ. Ẹ wo ẹ dákun ọsọrì torí ẹ náà mo fi tẹ̀lé wá ọsọrì ẹ bá ń dá padà sínú kíláàsì mọ́sùnkún onírọ̀rẹ̀ fún. Ẹ padà sí bíbá yìí. Ṣe rí ọmọ yín yìí ó tiẹ̀ ti rí mo ti rí gẹ́lẹ́pẹ́ yín gangan ló jọ irú ìró níborùn ọmọ tẹ́kùn bá bí ẹkùn ní òjọ ẹ mọ nǹkan tó kù tó yẹ kẹ́ ṣe fún ẹ wọ́n bọ́ọ̀ ṣe dá lẹ́nu ẹ̀ ó kọ̀ yẹ kẹ́ mú kẹ́ falà sí látòrí kẹ́ fà látòrí ni o kó wá díẹ̀ kẹ́ bíbá kó lè jọ yín. Fáyẹlé. Ẹ máa lọlé pẹ̀lú ẹ. Fáyẹlé. Fáyẹlé.
ẹ má máa sọ. Samuri mo rí ẹ o. Yóò máa bára nù kiri. I see you, I saw you. Lórí burúkú. Ẹtí lọ kọ́kọ́ kọ́ta. Ó ti jẹ́. Àṣẹ. Yóò máa bára nù kiri oníranù. Ọ̀gá wa lè wá. Ọ̀gá ló ń sáré kiri. Adéojú o! Kò sọ́mọ náà tó jọṣẹ́. Adéojú international onípákó. Highlander onípákó. Láì kí ni ẹ? Highlander onípákó. Lincoln Navigator onípákó. Adéojú o! Adéojú o! Kí ni? Kò dáhùn. Orí ò ní làkàyè rárá Kí ni. ló rí jàre? Nígbà tí ó pèèyàn, tó kíyàn, tó kíyàn, tó pèèyàn, Mo tún tẹnu tó mọ́. kíyàn, Mo tẹnu mọ́. tó pèèyàn, tí ó dẹ̀ lóhùn. Kí ló wá ṣe? Ògbóni ń pè mí lé o, wọn lọ kí là jẹ́ pé o, wọn lọ. Ògbóni ń pè mí. Ọ̀gá ẹ káàbọ̀ Ògbóni. Ògbóni ń pè mí lé o, wọn lọ kí là jẹ́ pé o, wọn lọ. Ń dẹ̀ pè mí ìdẹ̀lé lọ, òṣòwò lọ́dún yìí. Ògbóni ń pè mí lé o, wọn lọ kí là jẹ́ pé o, wọn lọ. What is going on gangan? Mi tẹ́ mọ tó Àsìn kí ló ń ṣẹlẹ̀ sọ́gà? Mi mọ̀ rárá. Ẹ rọra mọ tí lálẹ́ yìí àwẹ̀ ẹ rọra mọ tí lálẹ́ yìí nkẹ́gbẹ́ abákan kókó la máa tẹ̀sí àwọn nǹkan wo nkẹ́gbẹ́ abákan kókó la máa tẹ̀sí àwọn nǹkan wo ẹ lajú yín lẹ̀ ohun kò nìkan yìí máa tó gbé ẹ lajú yín lẹ̀ ohun kò nìkan yìí máa tó gbé àìsùn àṣemọ́jú làwa má ṣe ọmọ àwo ẹ má mọ̀ tí o nkílẹ̀ àmẹ́mí má ìsù èmi tẹ́ àmọ́ kóṣó. Ògbóni ẹ ti ń lọ rẹ. Ẹjọ́ ní bàbá o, ẹjọ́ lọ́dún ó bọ̀ sùn. Ẹjọ́ lọ́rọ̀ ṣòro, káyé kó lè gún, ẹjọ́ ní bàbá. Ẹjọ́ lọ́dún ó bọ̀ sùn. Ẹjẹ́ kó ní bàbá o, ẹjẹ́ kó lọ́sùn bọ̀ sùn. Ẹjọ́ lọ́rọ̀ ṣòro, káyé kó lè gún, ẹjọ́ ní bàbá. Ẹjọ́ lọ́dún ó bọ̀ sùn. Ẹjọ́ ló ní bàbá o, ẹjẹ́ kó lọ́sùn bọ̀ sùn. Ẹjọ́ lọ́rọ̀ ṣòro, káyé kó lè gún, ìpàlódé ọ̀rágbámù, ìdínà lóde ọ̀rágbámù. Kókú má torí àwakọ̀ dúdú, ìyẹ̀rọ sùn, má torí àwasùn fọ́fọ́fọ́, àìgbọ́kọ̀ nílé alábàáwọn, àìgbàbùwẹ̀. Ẹ jẹ́ kó ní bàbá, ẹ jẹ́ kó lọ́sùn bọ̀ sùn. Ẹ jẹ́ kó ní bàbá o, ẹ jẹ́ kó lọ́sùn bọ̀ sùn. Ẹjọ́ lọ́rọ̀ ṣòro, káyé kó lè gún. Ìfà orí mi rèé o. Ifá gbè yín o. Ọ̀rúnmìlà gbé wá o. Àṣẹ. Asọ̀sẹ̀ yá ṣe tè ń tó bọ̀ o. Àṣẹ. Yóò ṣe o. Ifá wọn ní ọtí lọ tí ẹjọ́ òbí ìmọ̀ràn. Ẹmu tá a rìrì lẹ́mọ́ àràjò ń jó. Ó dá fún kékeré ìpàpó bùfágbà pàpó. Wọ́n láwọn kékeré ìpàpó wọn ìtẹ́ ẹjọ́ wíwí. Wọ́n bá ti bá wọn rò ṣe ni wọ́n ṣẹ́gun. Àgbà àpapọ̀ wọn ìtẹ́ ẹjọ́ wíwí. Wọ́n bá wọn rò wọ́n ṣẹ́gun. Awo aṣẹ́gun ọ̀tá o. Awo arẹ́yìn odi o. Ọ̀sẹ̀ tá à ń ṣe lónìí àní fi ṣàṣemọ́. Àṣeṣe tún ṣe ni. Ọ̀sẹ̀ ni kò ṣe máa lára. Kẹ̀kẹ́ ní kò kàn àgbàgbà. Takẹsẹ̀ ló ń ṣe láwùjọ òwú. Togun sẹ́ǹsì á ṣe láwùjọ goko. Ìrísẹ̀. Ó ṣẹ̀ tówó. Ó ṣẹ̀ sọ́mọ. Ó ṣẹ̀ àìkúbalẹ̀ ọ̀rọ̀. Awo. Ṣeun. Awo. Atare rèé o.
sọ́sọ́sọ́ nílé àtàrí kún àtàrí kò dí tiẹ̀ láàbọ̀ rí ilé wa kún fowó a kún fọmọ a kún fúre gbogbo àìkú baálé ọ̀rọ̀ a jẹ́ tiwa o. Obì rẹ̀ ò Ifá kò jẹ́ ó jẹ́ wá sí o kásà ti yé o adìẹ rẹ̀ la gbé kalẹ̀ yìí o kò mọ̀jára ó ní wá o gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ níyẹ kókò lákùrọ̀ kò jẹ́ ó dẹ̀ wá lọ́rùn o. Adúpẹ́ o ìrùlájà fi yín olówó ẹ̀. Adúpẹ́ orin adúpẹ́ adúpẹ́ adúpẹ́. Orin. Wọ́n ní Ifá lóde ọ̀rágbámù rágbámù èmi náà lóde ọ̀rágbámù rágbámù. Ikú má torí mi pọ̀ dúdú ìyẹ̀rò sùn má torí mi sùn fanfanfan àìgbọ́kúnlé alábàáwọn àìgbàrú ẹ̀ lẹ́gbìn. Òtúrúpọ̀n méjì kó máa pọ̀ tá a wá pa o. Òtúrúpọ̀n kó máa pọ̀ tá a wá pa o. Èṣù ọ̀dàrà à ń pè ẹ máa pè èṣù lèké. Ẹ máa pè Fálọlẹ̀ ẹ máa pè èṣù lèké o ẹ máa pè Fálọlẹ̀ ẹ máa forí ejò orí ajá ẹ máa pè èṣù lèké ẹ máa pè Fálọlẹ̀ ẹ máa pè èṣù lèké o ẹ máa pè Fálọlẹ̀ ẹ máa forí ejò orí ajá ẹ máa pè èṣù lèké ẹ máa pè Fálọlẹ̀. ìjànrígì àwo ìjànrígì ìjànrígì àwo ìjànrígì ìjànrígì rígì jàngàdán dífáfọ Ọ̀rúnmìlà ńjọ́ bàbá dádì gbé tí wọ́n ní kú dé òkúlù tó dífá fún lásìgbò gẹ́gẹ́ ìtàn kọ́lé rẹ̀ tán láyé tán tó ń lọ pilẹ̀ tọ̀run àwo ń jẹ́ Ifá kí yín o. èmi náà kí fá o mo ṣe Ifá pẹ̀lẹ́. Ifá sì ń pẹ̀lẹ́ Ifá lórí ìbéèrè tẹ́ béèrè fún orí bọ́mọ yóò ṣe là bí yóò ṣe níṣẹ́ rere lọ́wọ́ tí ó là tí ó lù ní ìbéèrè yín dúró lé lórí. bẹ́ẹ̀ ni àwo mi Ifá rẹ̀ jánà ohun tí mo torí ẹ̀ dífá nìyẹn mò ń wáṣẹ́ olóore fọ́mọ mi mò ń wá kí ọmọ mi náà kó rí ilé ayé gbé kóun náà ṣe ilé ayé àwo lèkélèké ló mọ báwọn ṣe àṣẹ òní báwọn ṣàwọ àparò àwíṣe àfọ̀gbóhùn àwíṣe àfọ̀gbóhùn. bẹ́ẹ̀ ni ohun tí mo dáfá fún un. ṣùgbọ́n Ifá wa ń kìlọ̀ o ó ní ká má fi ẹ̀tẹ̀ sílẹ̀ mọ́ pálapàlapà kẹ́ ẹ gbé ntí ẹ torí ẹ̀ dífá lẹ̀ kẹ́ ẹ wá tẹ̀lé ntí Ifá ń wí Ifá ń kìlọ̀ ó kìlọ̀ fọ́mọ yín ó ní bó bá ní lọ́kàn pé àìpẹ́ àìjìnà òun fẹ́ níyàwó tó bá fẹ́ gbéyàwó wọlé á ní kó má tí ì dánwò nítorí pé ó léwu ikú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ifá ń ṣèkìlọ̀ fún Fáyẹlé wípé kó mọ̀ ìtí ìrònú ìyàwó lásìkò yìí. kó má dánwò. kódà wá bá ní béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe bá mi béèrè pé ìgbà wo ló lè fẹ́ yàwó sí. ilẹ̀ ọgbàyè àfọkọ́yẹrí. Ifá ní ajá tá a wí lọ́ràn tí ó fẹ́ ní dájá lẹ́gbára agbòmọ̀mọ̀ tá a wí lọ́ràn tí ó gbà àdàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá wí lọ́ràn tí ó bá fẹ́ kásájú ẹ̀ bó bá ṣe fẹ́ ni kó máa ṣe fúnra rẹ̀ ní ó fọwọ́ àbámọ̀ bómi sẹ́nu. Ifá ní kó gbọ́ ìkìlọ̀ ibi tọ́wọ́n ní méjì ti jáde ìkìlọ̀ ní o kó ṣe sùúrù lórí ohun gbogbo. kò burú. tó bá tásìkò tó níyàwó
Ifá ò tọ́ wa sọ́nà. Àìkánjú torí ọ̀rọ̀ o ìgbà rẹ̀ tó fẹ́ ṣe o. Awo mi àgbọ̀ṣẹ̀ṣẹ̀ fàyàlé agbẹ́yìnkùlé mọ́yé odò tó wù ìran bàbá rẹ̀ la gbọ́ fàtìbìtì rán ẹ̀yìn la bọ̀ pẹ̀lẹ́ lápò koríko mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. I'm going here. Did you just call me dear? Are you stupid? Huh? Something wrong with you. How many people do you see act nice to a prostitute? You want to go so? Do I need to come and give you a pat on the back? And you're ready to leave? You get up and go. No. If you see me on the street tomorrow and you say hello to me, nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ, ò ní délé ròyìn. Tíṣà wa ǹdé ìwúlẹ̀ kú sí jókòó ọmọ mi ní pé ẹ fẹ́ rí mi. Rárá dádì, èmi mo sọ pé kó wá pé kí n lè fi wọ̀nyí gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà mi. Lóòótọ́ mọ́ tíṣà ìwọ ni ọkọ àfẹ́sọ́nà mọ́ mi. Àfẹ́sọ́nà àfẹ́sẹ̀ǹkùlé ni ń gbọ́ àbórí nǹkan tíṣà gan lóòótọ́ ń wọ́n gbá kò pọ̀ láfẹ́sọ́nà àfẹ́sọ́nà bíi ti bò kí lẹ rò débẹ̀ ẹ mà ríra yín o ẹ kì í ẹ sọ́nù kòkò ṣé bí ẹran tọ̀bọ́ ni à ń ṣègbọ̀nsẹ̀ àyàn wá yọjú ẹ ríra yín o èmi ń jáde lóde àfẹ́sọ́nà kan àfẹ́sórí òrùlé ni. Mo fẹ́ máa lọ. Àbọrúbọyè nílé Ifá o. Àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o. Tanu. Àyìndé mi bí onígbàgbọ́ nìwọ nídìílé yín èwo ló tún wá fatàbọ̀rú àbọ̀yè tiẹ̀. Ní ilé ẹ̀yìn aláwo níbí ṣé bá dúà lẹ̀ ń gbà lọ́dọ̀ àwọn onígbàgbọ́ lọ́nà àdúrà là ń gbà ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ yàtọ̀. Ó dáa jókòó kó sọ ohun tó bá wá. Ẹ pè fún wa. Àṣẹ. Ọ̀rọ̀ ọmọ mi Àlàdé ni wọ́n ló ṣe àṣemáṣe níléèwé. Wọ́n ló ṣàṣemáṣe èmi náà gbọ́ wọ́n ló lọ jí wọn léwòrò ó sún jẹ. Ẹ̀yin náà ti gbọ́. Mo ti gbọ́. Ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀fàràsì náà ni ṣe rí ńgbà tó rí bẹ́ẹ̀ mo lọ síléèwé wọn mo wá lọ bá Fáyẹlé ọmọ yín tó jẹ́ ọ̀gá iléèwé rẹ̀ pé kó bá mi bá ọ̀gá wọn pátápátá headmaster kó bá sọ̀rọ̀ kí wọ́n lè dá ọmọ mi padà síléèwé. Ibi mo ti ń bá Fáyẹlé sọ̀rọ̀ lọ́wọ́ èsì tí Fáyẹlé ọ̀fọ̀ fún mi ni pé àkókò òbí lọmọ tèmi bí ó lákòókò òbí ṣèṣán ràdàràdà pé kàkà kéèyàn bí ẹgbàá ọ̀bùn bó bá bí kan ṣoṣo ọ̀gá ó ló tó mo bá dá a mọ́ ẹ lẹ́nu pé Fáyẹlé èmi lọmọ ń bá wì èmi sí Fáyẹlé tẹgbẹ́ ni àbítọ̀gbà àbítọ̀jọ́ orí
Ìgbà mo sì wá rí bẹ́ẹ̀ ń tẹ ẹ̀dùn wá lọ ẹ̀ ń bẹ lókè pẹ̀ ni mo ṣe ní àní máa lájá kásá lóko kí n wá bá yín. Ẹ pé Fáyẹlé ká ẹ sọ fún ó dọ́mọ mi padà léèwé o òun ló lè mú inú tí ń bí mi rọ̀. Àyìndé sùúrù gidi ló ṣe ìdí rẹ̀ kágbà pé Fáyẹlé ọmọ tèmi ni àmọ́ òun ò fẹ́ kí wọ́n náà gbàgbé pé olùkọ́ lásán ni Fáyẹlé jẹ́ nílé ìwé ọ̀hún. Jáwọ́ báyìí bẹ́ẹ̀mi bá wá pàṣẹ fún Fáyẹlé ọmọ mi pé ọmọ tí wọ́n fẹ́ lé nílé ìwé o kó dá padà ṣé wọn ò tún pàṣẹ fún àwọn ọ̀gá Fáyẹlé tán nílé ìwé ni. Ẹ ń dàbí ọgbọ́n sọ fún mi pé kò lè ṣeé ṣe nù. Èmi ò sọ báwọn àmọ́ tí mò ń gbìyànjú láti wí fún ọ ni pé bó bá ṣe ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Fá tàbọ̀ pẹ̀lẹ̀ ló bá wá lọ́gbọ́n ni wọ́n yọjú rẹ̀ fún ọ. Àwọn ò lè wọ́n yọjú. Ṣé lóòótọ́? Bàbá Ifá ṣé bí fáwọ̀fù tẹ́ ń dá kí náà rè. Ẹ má ṣe á ṣé ẹ̀yin kọ́ lè dáfá fún bàbá tó rira wípé ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ mi tó bá fẹ́ mi kádàrá èmi àti ọ̀bára wọn mu tọmọ wọn ò fi fẹ́ mi. Àyìndé ó mọ̀ pé Ifá ò ní balẹ̀ kó mọ̀ yanbọ ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó mọ̀ sọ̀rọ̀ níta bá bí Fánífá ń wí fún ni ehun iṣẹ́ tí Ifá rán mi sí ọ ni mo jẹ́ fún ọ nígbà òun. Ifá ní kémi ọmọ fẹ́ yàwó ṣé Ifá fúnra ara rẹ̀ ṣé kò fẹ́ yàwó ńgbà tó wà láyé tó fi á jẹ́ pé mi ló ní kí n má fẹ́ yàwó. Ẹ bá yé mi jẹ́ tán ọmọ yín náà tún dàgbà òun náà tún jogún ìbàjẹ́ ń tún ba yé aláyé jẹ́. Ẹ bá ní tí Fá fẹ́ ọ̀hún ẹni tá ní kó fẹ́ ní lùlùkulù tó bá jẹ́ pé tó rira lèmi fẹ́ ṣé yóò bímọ tí ń jalè ṣé bọ́mọ tó bá bí fún mi ọmọ gidi ní ọ̀jẹ̀ èmi wá bímọ ọmọ mi wá ń jalè ńgbà tí mo lọ fẹ́fẹ́ kúfẹ̀. Ẹ bá yé mi jẹ́ tán wọ́n wá ń sọ fẹ́mi pé irú ròǹbòrùn irú tokontílé ìyẹn burúkú ọbẹ̀ tí ọ̀dà irú baba lọmọ wọ́n ń bú èmi bẹ́ẹ̀ ẹ̀yin kẹfà látòkè títí dìsìn Ifá kọ ẹ wo sẹ́rí bó ti wà yín nísìn ẹ kìlọ̀ láti rìn àti ìhun tí ń fi ojú yín ọmọ yín rí tí ń fojú ọmọ yín ẹ mọ̀ tẹ̀lé àti bẹ̀rẹ̀. Àyìndé. Ẹ mọ̀ pa Àyìndé mọ̀ ẹ mọ̀ pa Àyìndé mọ̀. Kí ni ká mọ̀ pé. Ẹ pè tó bá wù. Àyìndé. Ẹ kúlé o. Ifáyẹlé ọmọ mi. Lóòótọ́ ó ṣeé ṣe kẹ́yẹ ọ̀kín má lè fò láwùjọ ẹyẹ ṣùgbọ́n gbogbo ayé ló mọ̀ pé ọ̀kín kì í ṣẹgbẹ́ ẹyẹkẹ́yẹ ọ̀kín rẹwà láwùjọ ẹyẹ adífá fún Ọ̀rúnmìlà bàrà àgbọ́nni rẹ̀ wọ́n. Bàbá mi ẹ fọ Ọ̀rúnmìlà lẹ́nu ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ kó Ọ̀rúnmìlà jókòó sẹ́gbẹ̀ẹ́ kan káwọn náà wà láàyè títí wa ẹ fọ Ọ̀rúnmìlà sílẹ̀. ṣùgbọ́n Ọ̀rúnmìlà bàrà àgbọ́nni rẹ̀ wọ́n. Bàbá mi ẹ fọ Ọ̀rúnmìlà sílẹ̀ ẹ fi sílẹ̀ títí tí mo fi lọ sí skul tí mo fi kàwé tán Ọ̀rúnmìlà orí kankan ṣe sí mo wá ṣe títí iṣẹ́ kékeré tí mo rí ṣe Ọ̀rúnmìlà wá kankan ṣe sówó oṣù tó ń ná ẹ mi ò mọ̀ tó bá yẹ pé ká ní pé mo lówó ni Chief Akanji wú mi looking at me like a church rat ó sọ ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ sí mi bóyá kì í tiẹ̀ kúkú po díẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀bànújẹ́ tó pò fún mi kí n fún Ọ̀rúnmìlà mu bóyá rí a pé bóyá rí nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pé I love Abeke so much.
Love is like a storm in my life. Storm? Yes, sir. I'm sure you know the popular saying that goes, if a lion finds his way through to a baby elephant, it simply means the mother elephant is no more. You are everything to Abeke, which is why I'm coming to you to get through to her. Because I wouldn't want to incur your wrath. I'm glad. In fact, I'm impressed. Despite the things that the people have been saying about you, you have impressed me. Yes. But you say you love my daughter. You want to marry her. Yes, have you spoken to her? I have, sir, but Abeke is very difficult. It is you that is arrogant. Kenny, is this not how you used to work? That you want everybody to know you have money? I admit that I'm proud. Sir, I would like to ask you this. Is it possible for any man my age, with the wealth I possess, wouldn't be proud? Besides, with time, I am sure that as I grow older, I will become wise just as you are, sir. Ọ̀dọ́mọdé olówó, alákọ̀wé onígẹ̀dú. All is well. Thank you, sir. All is well. Thank you, sir. Abeke òpó mọ́jà lẹ́kọ̀ọ́. Gbọ́ ẹni tó rí lọ́dọ̀ mi lọ́fíìsì orúkú dàmọ́ o lè sọ pé o mọ̀ n tó wá sọ fún mi ni pé òun nífẹ̀ẹ́ rẹ òun sì fẹ́ fẹ́ ọ àwọn ọmọ wo nǹkan. Daddy, why can't he come and tell me himself? Tó bá jẹ́ kó fẹ́ fẹ́ mi, kó wá fẹ́nu ara ẹ̀ sọ. And I will tell him whether yes or I will say no. Kò burú. He will come. Yóò wá. Yóò wá. Ètò rán èmi ni mo ní jẹ́ iṣẹ́ fún àbí. Wọ́n lè rán níṣẹ́ ká máa jẹ. Yóò wá. Àbí tèmi kàn ní pé mi fẹ́ kó máa ròyìn pé bóyá mo fẹ́ fi tipátipá fi ẹ́ fọkàn káyà gbọ́ra wáyé. Daddy, when? Ìgbà wo lẹ wá di mouthpiece fún Adérójú? Báyìí lásán, mi àti ẹ̀ ṣe gbé ni. Wọ́n á dọ̀rọ̀ padà sí mi lẹ́nu wa. What is the meaning of that? Ẹ má bínú. Listen, listen to me. Adérójú ń bọ̀ wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó sì gbọ́n tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ mo sọ. Ìwà ni èbó orí láti mú ọ báyìí. Tọ́rọ̀ bá di yìnmú àárẹ̀ ọmú bí kankan ni. Wọ́n ń torí. Mo ti gbọ́. Ìgbéyàn kàwé ò máa nígbéyàn lọ́gbọ́n o. Lómi kàwé tí ẹ wá gọ̀ ni. Wọ́n máa ń gbé ìwọ̀ gọ̀ wá rí adé olówó gẹ̀dú ńlẹ̀. Wọ́n ń tẹ̀lé tíṣà oníṣòkòtò tínrín. Ẹlẹ́wù funfun. Ajímẹ́fun. Tẹ́fun bá tiẹ̀ jọ ògì ẹ jẹ́ bẹ́ẹ̀ ni. Wobi, ṣé bẹ́ẹ̀ ló ṣe ń kí bàbá ẹ̀? Olúwa mi, don't stress yourself o.
orí ẹ burú ṣé bó ṣe kí bàbá ẹ nìyẹn ìyẹn ìrẹ ni mò ń bá wí orí rẹ burú olólùwà mi ò kàn lóyún mi dáadáa tọ́jú tó fẹ́ kí olórí burúkú òkòlùwà mi bẹ́ẹ̀ yẹn olórí burúkú wèrè á ṣí èrè olólùwà mi kò kí. Good evening. Yeah. Yeah, this is a lovely looking sack. Yes, it's a very beautiful sack. Yes. Yes. Will you get back? Yes. Do you want something? Ma, please, ma, come and carry this one. Time is going. I'm going back to greet. I know. Hold on for me. Tell Baba Tosin to also wait. Kakope 16, I'll come. Okay. I'm coming. All right, I'm ma. coming. Okay, ma. You wanted something? Yeah. Yes. So, if you don't mind, I will. Yes. Because I'm in the middle of business. Yes, I can see that. You're very busy. I'll beg you. Tried sack. Kí ni ohun tó pẹ́ gbọ́n mi sí gan-an? Ìyẹn ni mo fẹ́ gbọ́. Wọ́n fẹ́ fi mí lọ́kọ ni o. It's not funny. I know it's not funny. God. Ẹ̀rín ẹ̀gbọ́n mi ní ń pa mí. Níbo ni a ti ń ṣèyàn láyé? Gbogbo ẹni ó bá mọ̀ gbọ́n náà àwọn ọmọ gọ̀ bí kan. Ibi wọn bá máa gọ̀ sí ọ̀dà. Bẹ́gbọ́n mi ti lówó tó. Àwọn olówó á máa gọ̀. Wọ́n gọ̀ gan-an ni o. Bẹ́gbọ́n mi ti jáde tó. Tí wọ́n lajú tó. Ẹ wá wo ibi tí wọ́n gọ̀ sí ibi ń tín. Anyway, ká má tún bú àwọn náà. Òye làgbà máa ń wù. Bóyá ẹ̀gbọ́n mi ti wòye wọ́n wòrìn rẹ̀. Wọ́n ti sọ tó lásìkò ti tó kọ́ ọ lọ́kọ. Wọ́n wá rí i wípé ìwọ náà dáńfó lọ dúró ọ̀dá wà níbí ọmọ inú àwùsá. Ọ̀rá mi rárá. Mo lẹ́yìn tí mò ń fẹ́ àwọn náà dẹ̀ mọ̀. Ọláfẹ́sọ́nà. Bẹ́ẹ̀ ni. Èyí ń bọ̀ ní ẹsẹ̀ akíláàdé tí ń padà sẹ́yìn. Ọ̀rọ̀ kan lè tí ń sọ kò sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ rárá fi ọ́ lọ́kọ. Ẹ ń wo Àbẹ̀kẹ́ lọ fi ọkàn rẹ balẹ̀. Sọ gbọ́ ẹni tó wọ́n bá dé yóò ṣe ọ̀rọ̀ ọyún ìṣọ̀rọ̀ ìwọ má pa ya kankan. Aládé ńkọ́? Ọkùnrin mẹ́ta ló béèrè wẹ́rẹ́ báwọn. Arìn bí ẹni tí ò léèyàn ìrìnkúrin ọmọ ìyẹ́ Aládé ò gbádùn tiẹ̀ bílẹ̀ bá ti mọ́ tó wò pé Ọlọ́run mo tún jí lónìí ọbọ̀ ọ̀tá tiẹ̀ ni tí ìyẹ́ náà bá ti jí láàárọ̀ báyìí kò tiẹ̀ ní kí ọkọ ẹ̀ gan pé ẹ káàárọ̀ ó ti jáde nu yóò mọ jáde ní ọmọ takí pàù bí iná gbó ọmọ náà sì jogún rìn kò sí wàhálà ṣebí yóò rìn yóò lọ rè mú nǹkan ní nǹkan lọ́kàn wọ́n sì lù ú pa yìí sì sin fúnra mi. Ẹ bá mi kí Aládé àti mọ́mì ẹ̀. Wait. This sun is too much. Why can't wait? Mo wà okay. Ẹ ṣé. Okay. Ẹ ṣé gan. Jẹ́ kí n pa ẹ má gbàgbé ẹ lẹ́ẹ̀ máa bá wọn sọ̀rọ̀. Màá débẹ̀ lónìí. Mo jẹ́rìí yín ẹ ṣé. Màá dẹ̀ bá yín mú nǹkan bọ̀ tí bá ń bọ̀. Mo kánjú wá ni o. Ó dáa. Bàbá mi, ẹlẹ́fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni ọmọ mi, mo fẹ́ rí ọ nítorí mo fẹ́ fojú rówó, mo fẹ́ fojú rọ́lá, mo fẹ́ fojú rí yìí. Ọmọ mi, mo mọ̀ pé o lókè mi lẹ́yìn ọ̀run, àbò ní bàbá mi yàtọ̀ sí mi. Rárá o bàbá mi. O káre ọmọ mi. Bó bá rí bẹ́ẹ̀, ṣé o mọ̀ pé a ṣe ọ̀sẹ̀ Ẹ̀fà láìpẹ́ yìí? Ibi tá a ti wá ṣọ̀sẹ̀ Ẹ̀fà, mo wá fẹ́ èjì kẹta, mo gbòkú awo lọ, mo béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo ní kán bá wò ó wò,
ọ̀rọ̀ ọmọ mi mo fẹ́ kí ọmọ mi níṣẹ́ gidi lọ́wọ́ mo fẹ́ kí ọmọ mi kó ra lé ayé kó gbé lé ayé déédé mo fẹ́ kí ọmọ mi kó bẹ́gbẹ́ mu kó bọ́gbà pé kó jẹun láwùjọ àwọn lọ́balọ́ba àmọ́ nígbà tí wọ́n gbé ọpọ́n Fáṣánlẹ̀ Ifá wa ń tọ́ka sí fún wa Ifá ní ká mọ́fẹ̀ tẹ́lẹ̀ mọ́ pálapàlapà o ó ní lórí pé ọ̀rọ̀ ọmọ mi kó lè ríṣẹ́ gidi kó lè rí ilé ayé gbé Ifá ní ká gbé yun ti gédégbé Ifá ní ohun tóun fẹ́ ká mójútó ó ní ká kí ọ̀ ń lọ wípé o ò gbọ́dọ̀ tí ìdánwò wípé o ò fẹ́ bìnrin Ifá ní bó bá ṣe pé o ti náfẹ̀ẹ́ sọ́nà tí ń bẹ lọ́kàn rẹ pé o fẹ́ mú wọlé Ifá ní kó o jìnnà sí wípé kì í ṣayá rẹ lásìkò yìí o mo tún wá tẹ̀síwájú mo béèrè lọ́wọ́ Ifá mo nígbà wo ni ó yẹ kó o fọ́bìnrin Ifá ní tó bá tásìkò òun ò fi yé wa. Kí máa ti fẹ̀yàwó. What a good joke. Ìtumọ̀. Eré lásán ni. Ọmọ mi mo pè Fálékè mo pè Èṣù lólè mo wọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́. Ifá ìparọ́ o ọ̀pẹ̀lẹ̀ kì í tàn jẹ ìta bá bí fanifá wí fún ni wò mí wò Ifá ò sọ pé o ò ní fẹ́ mi àmọ́ ó ní kò ì tásìkò pé tó bá tásìkò ó fẹ́ bìnrin ìdí rèé o wọ́n nítorí pé kí ẹ̀mí rẹ kó bá lè gùn kó o bá lè lólé ayé pẹ́pẹ́pẹ́ kó o gbórí èké pẹ̀pẹ́ Ifá nídìínú o Olódùmarè ò ní ṣe ọ́ lábẹ̀mí kúkúrú iṣẹ́ tí Ifá rán mi ni mo jẹ́ fún ọ̀hún. Ifáyàlé. Àbẹ̀kẹ́. Àbẹ̀kẹ́. Sit down. You came in and you did not greet me. Ekule. You think I am stupid when I told you not to be following teacher? That is why you are doing like this. Wo, lórí ọ̀la rẹ ni o. It is because of your tomorrow. I think I'm stupid. Oda, gbọ́. Tó bá jẹ́ wípé torí ọ̀rọ̀ yìí ló ṣe wá ń yàn mí lódì nínú ilé mi àtiwọ́ àtàdélékè mo yọ̀ǹda yín fúnra yín. Daddy. Oh, shit. Daddy, ẹ mọ̀ pé mi kì í kọ̀rọ̀ sí yín lẹ́nu. And I'm not a disobedient child. Bẹ́ẹ̀ni, o ń bá mi ṣe ìjàkadì lórí eléyìí. Tell Faleye. Yes, Daddy. To come and see me when he has time. Can I tell him to come now? Sọ fún kó rí mi tó wà láyé. Thank you, Daddy. Oh. Ẹ̀gúnlé Ifáyẹlé àpé ẹkúlé
Ifáyẹlé, ṣé o sí nǹkan? Ǹdẹ́. Ifáyẹlé ọmọ mi, ọmọ adọ́fún ń bẹ lórí, ààrẹ lára òmùjẹjà, ọmọ àsìkò alámùlóye, rọ́tọ́tọ́rọ́ ọ̀tọ̀tọ̀ ń tọrọ ọ̀tọ̀tọ̀ lájẹ̀kọ ọ̀tọ̀tọ̀ lákéwé ẹ̀kọ́ dànù. Bó bá ṣe wípé ọ̀rọ̀ Àbẹ̀kẹ́ sọ fún wọn ló bomi tútù sí ọlọ́kàn, mo fẹ́ kó o padà o, òdì àdáni, mọ́ ríro, mọ́ ti ẹ̀rọ rárá, nítorí wípé ẹni tó sáṣọ síta ni mo ń bẹ̀rù òjò, ẹni tó wẹjú òun lẹ̀rù ń bà ó, ò lè fa Àbẹ̀kẹ́ o. Bàbá mi kò lè ṣeé ṣe, mi ò lè fi Àbẹ̀kẹ́ sílẹ̀. Tó bá jẹ́ pé torí ẹ ni pé mo ń bá yín gbélé lẹ́yìn lo opportunity láti máa fi sọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi yìí, màá fi lé yín sílẹ̀, màá lọ gba létè mi. Tánú. Èmi ni o, ẹ káàsán. Àbẹ̀kẹ́, máa wọlé bọ̀. Ẹ káàsán. Àbẹ̀kẹ́. Ẹ káàsán. Ọmọ ẹni pupa tí ń gbéyàn pupa fàlejò pupa lórí ẹni pupa. Ẹ ṣé. Ojú ń tàlejò pupa, ojú ń tiyán nú odó pupa, ojú ń tọbẹ̀ nú àwo tó ń gọran pupa. Ẹ ṣé sà. Gbogbo lè ń kọ́. A wà lálàáfíà. Jókòó. Ẹ ṣé. Pẹ̀lẹ́, ó wá bẹ ọkọ rẹ wò. Bẹ́ẹ̀ni sà. Bá mi, ọ̀rọ̀ tẹ́ sọ fún mi nísìn, mo fẹ́ kẹ́ ẹ tún sọ lójú Àbẹ̀kẹ́, bóun náà fi ti ara ẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. So what do we do now? I told him that nothing can separate us. If you want us to put an end to this, we will. But if you want to stay with me, I will definitely stay with you. Tishawa. Ndende. Jókòó. Tishawa. Yes, sir. Èmi ni mo rán Àbẹ̀kẹ́ pé kó sọ fún ọ pé kó yọjú sí mi. Don't think that I'm a wicked man. No. Yes, sir. Nítorí when you start having your own children, gbogbo tí mo ń ṣe yóò yọ ọjọ́ ọ̀la ni. Yes, sir. Torí ọjọ́ ọ̀la ọmọ mi ni ẹ̀ẹ̀kan tí mo bí náà nù. So èyí ṣe pé bóyá mo ń bọ́ ọjà àbí bóyá mo ní ọ sínú àbí nǹkan. Wọ́n lálejò. Ọ̀rọ̀ mi ò yẹ. Mi wá ní rẹ̀gbọ́n mi. Àyìndé. Ẹ̀gbọ́n mi. Káàmù wò yìí. Ebi wọ̀ ló ọmọ rìn ní ebi àfẹ́sọ́nà Àbẹ̀kẹ́ rẹ̀. Ní ta ni? Tísà oko. Ọmọ babaláwo. Nílé ẹ̀yin alàgbà bámtíìsì. Olórí ìjọ. Ṣé ẹ̀ tí ẹ̀ mọ̀ pé oyin máa ń lù yìí? Eléyìí wá dúró nù ilé yín. Olóhùn fẹ́ fẹ́ Àbẹ̀kẹ́. Ẹni tí mo mọ̀ dáadáa ni. Ìyá rẹ̀ níyàwó kẹta nílé bàbá rẹ̀. Òun náà sì dúró. Bàtà tí bàbá rẹ̀ bọ́lẹ̀ ní ọwọ́.
ẹ dákun bẹ́ẹ̀ ìbá fẹ́ Àbẹ̀kẹ́ ìyàwó mélòó lẹ mọ̀ tí ó fẹ́ lé eléyìí mọ̀ òsínrùn ìdílé wọn gidi ni o òsínràn wọn bàjẹ́bàjẹ́ bó ti wà yìí òsíyalé ni wọ́n kọ́kọ́ ń pè ńgbọ̀ wá ya ni wọ́n yí oko ẹ̀ padà ni wọ́n sọ ọ́ di fáyalé ẹni mọ̀mọ́ gan ni bó ti wà yìí èmi ò lè gbà ó ẹ̀yìn wo tíṣà oko tí ẹ̀gbọ́n mi bá gbà ẹbí ò lè gbà kọ́ fábẹ̀kẹ́ o tẹ́bí bá sì wàá gbà èmi ò ní gbà ó fà my dead body bí mo ti ń wọ yìí. Àyìndé ṣe sùúrù èmi mo ránṣẹ́ pé. ẹ̀gbọ́n mi ẹ má ní sùúrù o gbogbo nǹkan kan ní sùúrù máa tún ṣe o téèyàn bá fi akédìní nílẹ̀ kó sòkú ìyá rẹ̀ bó ṣe fẹ́ yóò sùn jẹ́ o eléyìí ọba nǹkan jẹ́ ọjà jáde mo ti ń wọ yìí. mo ní kò dìde. Kí ló ṣẹlẹ̀? What happened? Daddy, what happened again? Èbó tí o mọ̀ fún mi. I don't care for that. Ìṣèyàn làjú ẹlẹ́kìtà lùbọ̀wọ̀ ni. Bàbá mi, ṣé lóòótọ́ ni wípé ìyàwó níní àti òṣì jẹ́ àjogúnbá nídìílé wa? Ìfàyẹlé, mo fẹ́ kó o mọ̀ pé gbogbo ẹ̀dákẹ́dá tí ó bá jogún kógún ìtànkítàn nírú wọn máa ń pa nítorí ńgbà wáṣẹ̀ nígbà Ọ̀rúnmìlà bàrà. Bàbá mi ẹ fọ̀rọ̀ Ọ̀rúnmìlà sílẹ̀, Ọ̀rúnmìlà kọ́ mò ń béèrè lọ́wọ́ yín. Ìbéèrè tí mo béèrè ní kẹ́ dá mi lóhùn. Ìfàyẹlé, ojú sọnù mo rí mú yìí. Olójòǹgbòdú àwòmọ̀já wo lọ. Bàbá mi, ẹ má bínú sí mi. Mo mọ̀ pọ́rọ̀ tí mo sọ ti pọ̀ jù. Ẹ má bínú. Má bínú sá, ọ̀rọ̀ owó ni. Bínú kẹ̀, irú mi ní bínú. If a poor man fighting with a rich man, na when she dey do am. Èmi ò bínú o. Okay, ẹ ṣé sá. Kí lẹ fẹ́? Firstly, I'm Mr. Ayinde, a younger brother from Abeke's father. Okay. Yeah, àbúrò bàbá Abeke ni. I hear something that you have interest in Abeke. You want to marry her as your wife. Yes or no? Bẹ́ẹ̀ni sá. You don't marry Abeke? Yes. Now true. If I say something inside family, no person can tackle me. No person or group of person to challenge my authority. They know me well. Right. If I say something is authentic, you don't marry Abeke. Okay. But you have one obstacle. Now one young man. How can I call that boy man? One stupid boy, because it's a boy. Now in the problem. He dey threaten Abeke, threaten am. And Abeke no like am. I want Abeke to marry you. You have money, exposure. People know you as a person. So I want you to do something with that boy. With your money where you get, your personality, your sociality, do it. Spend money on that boy. Useless am.
Let that boy realize they are nothing. Okay. Ashesa, thank you very much. Thank you. Let me ask you. Shetikole. Mo ti kọ́ kékeré kan tá à ń fi orí rọ̀ sí. But if I have another one, I will be happy. Okay. You know what? When you are ready to build a bigger one, I want you to come to me, and I will supply you every plank you need for that house. Love it. Thank God. Hey, my God. My God. Like, see, then gather together for this town. Wọ́n á máa wá sórí burúkú ọ̀rọ̀. Wọ́n á máa ní Adéròjú Onígẹdú. Èèyàn burúkú ni. Ẹ gbọ́ sí èèyàn burúkú rẹ̀. Ẹ wo, Bami, sorry to interrupt. Interrupt? I will interrupt everything. Ṣé dáhùn tó sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni. Wọn ò ní kú re. They are mad. Kò ní bẹ́ sọ fún wọn. They are sick. Wọ́n sinwi. They are crazy. Baba, even you sef, e no go better for you. Me? Oh, sorry. Okay, okay, thank you. It go better for gbogbo wa. That boy, find something to do with that. I will. Thank you very much. All right. I hope there is no problem. No problem? I clearly do not have a problem, but I cannot say the same for you, which is why I am here to do you a favor. Hmm? Yeah. All of you, 1 million naira for what? Yes, it's just a kind gesture, you know, for you to sort out yourself. Are you assigning any project to me or what? A project? If I wanted to assign a project to someone, I know where to go to. Yeah. So, now that you've made mention of that, there is a little thing that is a bit of a bug that you might be able to fix. I have a certain interest in a damsel called Abeke. In fact, as I speak, a bride price is ready, in full, to be paid for. However, you have, you seem to be like a tiny stumbling block. So I'd like you to do me a favor. You know, I need you to go to Abeke, have a word with her. You know, tell her that you're no longer interested in whatever fantasy both of you are building. You know, that you have moved on, and that you need her to move on. Yeah? Mama, teacher to lock Poloni. And you do the right thing, you know? Make good use of that. You need to be lying on a psychiatric bed. What do you do? Mr. Man, Hey, come here, my friend. Come here. Come here. Mr. Man, come. You. Mr. No, Oga. You want to get to work? Let's deal with God him. will reject you. This bombastic animal. Kò lè ra ìgbà lọ́wọ́ yín. ẹ náà pé táwọn bá gẹ̀ẹ́sì nǹkan tá máa fi gé tó bá di pé bóyá kòkò òun ló fà. Ẹ̀yin ò lè understand ìyanu gbó. Ọ̀gá. Onígẹdú. Ọmọ yín sọ pé igi eléyìí pé ẹgbẹ̀rún mẹ́rin. Ṣé kìí ṣe pé ó rẹ̀ yín? Ṣé bàbá ẹ ló sọ mí ní Onígẹdú? What's an insult? Wo, from this moment on, every product here has doubled. Ṣé ti gbọ́? Yes, sir. Ẹ bẹ́ẹ̀ la.
òun ló sọ yẹn o ìyá ìrànlẹ̀ ẹgbẹ̀rún méjì ṣe rí ẹgbẹ̀rún méjì láwo. ṣé ẹ ti gbà yín pé mi náà ni màá bá yín ra gímbí. ọ̀gá sọ overall ló sọ̀rọ̀ látòkè overall ló sọ̀rọ̀ látòkè bẹ́ẹ̀ gbọ́. You don't have anything to say. Anyway, leave that one. Let me give you 6,500. kò lè ráyè gbà lọ́wọ́ ẹ̀ kò lè ráyè gbà dọ́bùlà. dákẹ́ tí ẹ jàre bàgbẹ̀lẹ̀ bàbá ń bọ́mọdé sọ̀rọ̀ àmà gbọ́ ni orí ò pé ni ṣọba ló gbọ́n ti wá ni. ìrìn tó rí wa àjọ lórí ẹbí agboolé yín. ọ̀gá fìlà. tẹ́mi ṣé ọ̀gá tiwa ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sẹ́yìn ògbọ́n gbà tọ́gà sí ń sọ̀rọ̀ sí mi ni. kó tó sọ̀rọ̀ sí ẹ ókè sọ fún mi jẹ́ ìbílẹ̀ ìbéèrè kan who is your father. ta ni bàbá ẹ who is your father. Àkànjì Ọláìwọlá. mo mọ bàbá ẹ dáadáa mo mọ ọ̀rọ̀ wọn. ṣé kò ní bàbá tó yí lórí ń tọkọ. ọ̀rọ̀ ẹ̀ pọ̀ o. to hold you tight in my hands to make you be my wife, baby. Àyànfẹ́ mi ẹni bí ọkàn mi. Òótọ́ mà ni àmọ̀rẹ́ eégún tí jáàjì kẹ̀. ẹ̀yà ìfarilẹ́yìn olórí ẹja kánsùlù rẹ̀. ẹ ṣe àkánsẹ́lọ̀ rẹ̀ ìjókòó mi òjò ti ìjókòó bàbá ọkọ ni. àwọn bàbá ọkọ àwọn nù. ẹ̀yin dà. àwa ní àwọn ni kíni ò ń pè èèyàn kan láwọn àìrí èèyàn bá gbélé mọ́tò àpájá láwẹ̀. ó gé lápá àbò gé lẹ́sẹ̀. ṣé ẹ mọ̀mọ́ fún un kò tọ́jú rẹ̀ ní àbí tèwo. ẹni téèyàn fọmọ lé lọ́rẹ̀. àná mi àwọn bàbá ti ṣerú nǹkan báyìí mọ̀ sọ Yorùbá ńláńlá bá wọn ẹ wo ẹjọ́ ẹ ṣe ẹ̀kọ́ tó ṣe àwárẹ̀. ẹ wo ẹ ṣe sùúrù torí ọmọdé la ṣe jókòó láti bẹ̀rẹ̀ ni wọ́n ti rò pé mo burú. I am not a wicked man at all. mo dẹ̀ ti sọ fóun when you born your own child you will know what you want for them. lórí o wọ́n ló mú wa o kó máa dọ̀la ibi ń pa mí o ẹ àárín nǹkan jẹ o ẹ fún tẹ́ ń jẹ láti bẹ̀rẹ̀ náà ní kẹ́ ẹ máa jẹ lọ. n ò ní gbọ́ o n ò sì ní gbà. o lè rí bẹ́ẹ̀ bàbá ẹ ṣàdúrà fún wọn ní ọkọ nílé ìyàwó ẹ ṣàdúrà fún wọn. yóò tọ́jú rẹ̀. ìbá Ẹlẹ́dùmarè tó bá wù wá ní kọ́sẹ́ o. yóò ṣe dandan ta ìdán. sífì lórí ẹ. ṣé àdúrà kí n fẹ́ ṣe ní tó ti ń ṣe gbàdúrà fún tó fi ń kọrin. ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá ọ̀sẹ̀. ìbá àwọn tó nílé ayé àṣẹ. ọtí ló wà ń bẹ. kọ́kọ́ orin. Elédùmarè ìbáyẹ̀ o ń tá a wá síbí ìwà ṣe lẹ́yìn mọ̀jà kábàámọ̀ ní lórí o. kó tùbà kó tùṣẹ́ fún wa o. ayọ̀ àti ìdùnnú ni ká bá gbẹ̀yìn tá a wá ṣe. ká mọ́ kábàámọ̀ ní lórí o. kó dẹ̀dẹ̀ yín ó tura yín lára. ayọ̀ yín ó kún o inú yín ó dùn dọ́jú alẹ́ o. You are the woman I used to love, to hold you tight in my hands, to make you be my wife, baby. Àyànfẹ́ mi ẹni bí ọkàn mi. Hello? You are the woman I used to love, Tani? to hold you tight in my hands. Dádì mi. bí kú tí máa ń ṣe nù ẹ kú rọ́jú ní ọ̀padà gbẹ̀yìn ẹ kú ọwọ́ lómi. bẹ́ẹ̀ ni. àbí ẹ̀rí báyìí kò séèyàn tí ò ní. Elédùà ọmọ fi kú tọ́ yáwọ́ pẹ̀ nìkọ̀ọ̀kan wa ni. àmọ́ ikú tí ẹ̀gbọ́n mi kú wọ́n bá ń lọ́kàn jẹ́ o. ọmọ yìí ni ẹ máa bá ń rọ̀ tòró sì kéré. Àbẹ̀kẹ́ dákun mọ́ kì í mọ́ Ọlọ́run dúró tì ọ́ wọ́n kì í mọ́ ohun tó dùn mí jù nínú gbogbo ohun tó wà nílẹ̀ ikú ó kànlá kẹ̀sì rí bí òṣùpá bíi méjì báyìí bàbá oníkòkò irú ikú wo rèé o. kí ló ṣẹlẹ̀. ó sì pè mí wá o àjíhùn wọ́n bù ọ́ lówó
kí n tiẹ̀ wá jókòó sẹ́nu ọ̀nà rẹ̀ ń jọ kí n gbowó náà kí bàbá tó kú ẹ̀ wá gbà mí báyìí kú ò ṣeré. lónà kí ni ìṣe ọba ìná kí ni ikú ṣe ní í ṣe pẹ̀lú owó tó wà ní. àfi kábẹ̀kẹ́ múra gírí gbogbo àwọn tó. ẹ kú ọ̀rọ̀ èèyàn o. Abeke, you really need to stop crying. Because you see, no matter how much you cry, Papa Onikoko will not come back. So you really need to get it together. Take care of yourself. Especially because of your loved ones. Thank you. Thank you. Teacher. It's public knowledge that you're less of a man. But maybe this once you can step it up. Become a man. If not for yourself, for her. Can you do that? Baba Onikoko was a great man. He was large in whatever way you would want to think of him. He did many great things. Yes, we would have wanted him to live longer for our sake. But I would like us to remember him for the things he did. Left to me, I would say we should usher him into the next life with songs, praises, drums, and no tears. Orísọ. Orísọ. Ẹni tó wá yín. Orísọ. Kì í ṣe pé wá bá a kẹ́dùn ni. Èmi tó wá ní èmi tí bàbá Oníkòkò lòun ó bu lòun. Wo bí tí màá fi bí gbọ́ ní ẹnu. Èèyàn wá bá a kẹ́dùn ọ̀hún sọ̀rọ̀. Ẹ̀rí bí ṣe ń ṣe. Don't tell me that you're still on this matter. I'm your wife, Yele. No family member can come between us. Even death cannot separate us. You are not the one I'm worried about. It's my dad. He's been ridiculed and tortured because of me. You cannot be taking this seriously. Oh, my dad will. Ọjọ́ ìrìn Ogboluke wa gbogbo arúgbó dàbí ìyàwó wọn ṣe èèyàn ṣàyànṣà ńjọ́ ìrìn kú èèyàn mẹ́fà àbí àtàbí kẹrẹ o. Jókòó báyìí. Bọ̀dá Àyìndé, kí ni ẹ̀ṣẹ̀ mi gangan sí yín? Kí ni mo ṣe fún yín gangan? Àbẹ̀kẹ́, ọlá alálà ni. Bọ́ ọba lá alálà kì í sòótọ́ o. Bí gbogbo èèyàn bá tiẹ̀ wá ń ṣẹ̀ mí. Kí ló ṣe fún mi tí èè ṣẹ̀ mí? Ó ṣẹ̀ mí rárá o. Mi ò ṣẹ̀ yín. If I did not offend you, then why
tẹ́ ṣe ń sọ wípé kí ọkọ mi àti bàbá ẹ̀ kí wọ́n wá join ẹ̀sìn wa kí ló dé wọ́n pe ìjókòó ẹbí ẹ̀yin ló ń sọ bẹ́ẹ̀ pé pẹ́pẹ́ sí o ọkọ mi o kó change religion ẹ o kó wá ṣe Christianity kóun máa jẹ́ Peter o kí bàbá ẹ̀ kó máa jẹ́ Paul ẹ̀ dẹ̀ mọ̀ ẹ mọrú ẹ̀sìn tí ìdílé wọn ṣe tí ó bá jẹ́ pé ẹ fẹ́ dá wàhálà lẹ́ni kí ni mo ṣe fún yín gangan. ṣé bó wà ń bẹ̀ wẹ́ yóò náà dìé àwọn ẹbí ló sọ pé kí ọkọ rẹ̀ ó gba Jésù àtìwé mímọ́ kì í ṣèmi o tó bá wá jẹ́ pé a fẹ́ yí ọ̀rọ̀ ẹbí padà ṣé ká tún yí ọ̀rọ̀ Elédùà padà ni kọ́kọ rẹ̀ ó gba Jésù bó bá jẹ́ pọ́n fẹ́ fẹ́yàwó kí bàbá rẹ̀ náà sì yí padà kí ló burú ńbẹ̀ àìfẹ́ mọ ọlọ́mọ òun làìsọ̀rọ̀ olóró tèmi nù. Of all the important things you could say in that family meeting, it was a troublesome topic you picked. Ọjọ́ wo ni ẹ̀yin fúnra ara yín gan lọ church gbẹ̀yìn? Ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá sọ irú nǹkan tẹ́ sọ yẹn, in the presence of all those other people in the family meeting, you know that they will want to support you. Ẹ kàn fẹ́ dá wa lálẹ́ fún mi ni. Ọjọ́ ò lẹ lọ church gbẹ̀yìn. Ẹ tó jẹ́ pé táwọn onífá bá ń dáfá, ẹ máa wà ń bẹ̀. Táwọn eléégún bá ń gbégún, ẹ wà ń bẹ̀. Báwọn ní Mùsùlùmí ṣe tiwọn, ẹ wà ń bẹ̀. Bọ́n ń gbòòrò gan, ẹ lè bọ́ta lóru. Nígbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí lọ church débi pé wá ní kí àwọn èèyàn kan wá change religion sí Christianity. Abẹ́kẹ́ lọ sọ fún Fáyẹmí ọkọ rẹ̀ lémi ní kò tí ì níyàwó kó wá sọ fún pé òwe àti tòjébo lóòsà lọ́wọ́ kó bá bẹ́ẹ̀ni tí ọ̀bọ ti ń pa lọ sọ fún ní mo lówe òun ò rí bẹ́ẹ̀ mọ́ òjí ọwọ́ olóòsà tí ò bá ṣe é bọ́ ọwọ́ olóòsà ṣe é gé kò fẹ́yàwó ó fẹ́. Bọ̀dá Àyìndé ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n mọ̀ ní pé nǹkan míì wà ń bẹ̀. I don't care. If there is nothing else there, why are you this angry? Ẹ ṣe sọ nǹkan tó ń dùn yín fún mi ni. Èmi náà ń wò. I was wondering that there has to be another reason why you are so angry with my husband. Nǹkan tó máa ń dùn yín inú yín gangan ò ní kẹsàn. I don't care. If you have another thing, I don't care. And you don't care for that? Bẹ́ẹ̀ni. Ẹ don't care for that? I don't care. Kí lè tèmi dàrú? Ẹ don't care for that? Kínú mi máa dùn gan, ẹ don't care for that? Ẹ mọ̀ pé mi gan ò ní gbà fún yín. Bọ̀dá Àyìndé mi ní gbà fún yín o. Ẹ wò, ṣe rí mi, ṣé mò ń sunkún lọ ni? Ẹ̀rín ni mò ń bá lọ. Ẹ̀yin ò don't care for that, Bọ̀dá Àyìndé. Ó dáa. Ṣe rí mi bí mo ṣe ń lọ, ṣe rí pé inú mi ń dùn lọ ni. Ó dùn á lọ fi rẹ́rìn-ín. Mi ò ní gbà. Ó dùn á lọ fi rẹ́rìn-ín. Ó dáa. Kò fẹ́yàwó. Bàbá tíṣà. Àyìndé. Ẹ ṣeun. Ẹ dákun àwọn ẹbí ló rán mi sí yín o. Wíwá tí mo wá ìkókókó là rán fàdítì ni. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo wá rán fàdítì fún yín. Wọ́n ní àwa o, a lè fọmọ wa fún alágbèrè o. Torí àti kọ́kọ́ ṣe mistake, bàbá blunder la ṣe.
àmú ọmọ àfà fún ọmọ yín ńjọ àǹfọmọ ńgbà tá àtìrẹyìn bàbá ọmọ gan mo rò pé ṣèṣe pé à ń sin nǹkan ṣe báyìí àṣàṣe tiwa fọ́lọ́run àfọmọfọmọ yín lẹ́yìn ìgbà náà gbogbo tó ti ń pa yín náà ṣàgbọ́ àwa wá ti gbọmọ wa padà báyìí wọ́n ní gbogbo nǹkan ìyàwó tẹ́ ẹ kó wá ẹ ṣírò rẹ̀ a fẹ́ dá a padà fún yín àfọmọ fún yín mọ́ torí tó bá di lọ́la ọmọ ilé rò pé wọ́n á fẹ́ ìyàwó mi kan lọ fọmọ tiwa méjèlé jẹ kọ́mọ ó kú dànù ẹni ta ni ká jẹ́ àwa ń bẹ̀ náà nǹkan kẹ́sẹ́kẹ́sẹ́ báyìí ló kó wá iye tó bá jẹ́ kó sọ a fẹ́ dá a padà á dá a padà nílọ́po ìlọ́po ni ẹ sọ iye tó bá jẹ́ báyìí. Lẹ kó wa I don't care for that ìdílé onígbàgbọ́ làwa ti wá kò sí rọrùn kí ìdílé onígbàgbọ́ mọ̀ bá ìdílé ẹlẹ́bọ ṣe bó ń bu kó jọra wọn òkùnkùn àti mọ́lẹ̀ ò lè ṣe papọ̀ ẹ̀yin ni kẹ́ ẹ mọ́mọ́ yín sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ ẹ sọdún fá yọ̀rọ̀ ọmọ fá tí ó fẹ́ kó fọmọ onígbàgbọ́ lẹ̀ o kó fi lọ́rùn lẹ́kọ̀ọ́ dákun ṣé ẹ gbọ́ ẹ wá bá a kìlọ̀ fún kò gbọ́dọ̀ dádúgbò tí a mọ̀ o kọ́mọ̀dé ọ̀dọ̀ wa mọ́ rárá o àwọn olóògùn o àmọ́ tó bá fi tún wá títún yọ ọmọ lẹ́nu ìbẹ̀ lọ́run sí o ìbẹ̀ ọlọ́run sí o kò sì tí ń tọ́lọ́run ò lè ṣe fún kò jù bẹ́ẹ̀ lọ ìtẹ́mi wá wí ni mo wá wí o ẹ sọ iye tẹ́ ẹ ná kò ṣeé sì kò sí wàhálà. Olódùmarè ìwọ lálágbẹ̀dẹ tí ń rọ ọkọ́ tí ń rọ àdá ó mọ̀ sí ọkùnrin rọ o bá a bá sì tún pè láyìndé ń sìn yóò pè ká mọ́ pè ń lórúkọ tó wuyì mọ́ Olódùmarè ló ṣí ọ̀dá báyìí. yọkọlú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké orí mi ló mú wọn ẹ̀dá mi ló mú wọn ọmọ tí ọ̀bẹ ẹ̀rù àgbà òun orí bí ajá orí mi ló mú wọn. ẹ̀yin ọmọ ìdá ẹ yára ẹ dákun ẹ kú ní sọjàrà èwo ló tún kù mẹ́. bàbá Aládé. báàgì mi tí mo máa ń gbé kọ́ ògiri kọ́ bá ń gbé ẹ̀. ẹ bá gbé báàgì rẹ̀ tí máa gbé kógiri. Dádì Aládé nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa ẹ mú owó ara yín á fi kó ẹrù ọmọ yín padà lọ sílé ẹ fẹ́ kó lọ dálé mọ́ṣú ni kó bójú mu nílẹ̀ káàró ojíire. I don't care for that so rérò rẹ báyìí nìsín so rérò ẹ ìwo tá à ń wà parò bíi ká ẹ dálá orí ẹyẹ ò ní í pẹyẹ ṣé bí wọ́n fẹ́ kọ́ lọ dálé mọ́ṣú ni èrò rẹ ò jọ bó ti wà ó níbi tí ń lọ ṣé bí ó ti sú wọ ni bí ọba sú ọ sani gbẹlòmíì wálé ọlọ́run ọjọ́ yín ọlọ́run ọjọ́ ìwọ. You should know me better. ó ti ṣe tiẹ̀ ọlọ́run ṣe tiẹ̀ èmi sọ fún òun ni ò gbọ́ mo ní bó o ti wà yìí alákàtàǹpó rẹ ó rò bọ́bọ̀ ọlọ́gbọ́n nù ni tínú ọ̀bọ rẹ lọ́bọ̀ ó sìn ọmọ aláàdọ́ta sì ni bí wọ́n wí lógún bí wọ́n fọ̀ ọlọ́gbọ́n èyí tí ń bẹnu ẹ̀ náà ló sìn ọ̀wá lè bá yọ ọmọ tèmi jẹ ẹgbẹ́ kìíní yìí wá. ẹ̀yin wa ní tíṣà kò ń wò báwọn. jẹ́ kọjú mọ́ ohun tí ẹ̀ ń ṣe. ẹ má bínú. Mojoyin, how have I offended you? What did I do to you to deserve what you did to me? You turned a happy home into that of sorrow and hatred. What have I done to deserve this?
Fayele, please. Fayele, please. Please listen to me. Fayele, you honestly cannot deny the fact that I'm in love with you. Gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ ló mọ̀ pé mo nífẹ̀ẹ́. Daddy ẹ̀ gan mọ̀ sí. Listen, Fayele, this is not crush. This is not obsession. I know the difference between love and those. I love you so much. Fayele, ìgbà tó kó òbí dání tó dá, ó ní mo ṣe wò pé kí n kúkú dá fún ara mi. Àná mi, màá jọ yín lójú, màá fowó bá ayé yín jẹ́. I don't care about that. Gbogbo ohun tó bá wù yín, ẹ fowó ṣe láyé mi. Correct. Ṣùgbọ́n I will happy. Tẹ́ bá lè fi owó táyé mi ṣe. Share. Kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún. From January to December. What happened? The time has gone. Everybody has gone. It's getting late. Why do you look so worried? You know, Problem share is problem solved. I'll see you tomorrow. Talk to me. What can I do for you? Abeke, the snail cannot claim not to know what its shell does. You should know what I can or cannot do. I should know what you can, what you cannot do. Iwo, are you still here? Abeke, I was on my way to the timber sellers meeting and I thought to get you a little gift. Let me. I wasn't talking to you. Not for you. I was talking to the beautiful Abeke.
Thank you. You're welcome. Do you want me to check on you on my way back from the meeting? Yes. Those who refuse to be happy for good people will never reap the goodness of the earth. Like, I know the person. When you're tired, you would leave. Okay. See, mommy, me and you. You, very soon, you will get your life. You will get your life. Go. Kini. Kí ló ń ṣe àmú ẹ̀bà? Màmá nù. See mama. I see mama I run away. Olúwa mi o. Do you want to go with him or can I go? Because ó yẹ kó máa bá Adérójú lọ ni. Àbí o ìlọ. I just want us to find out the truth about this man. Whoa. Abeke, you know I'm not fond of Fayele. You and I know him well enough. I don't want you to start saying Fayele as the devil and that Aderoju as the angel. Please. Please. I'm serious. What does this guy want again? What does he want? Oh, it's you. I thought you were going for your association meeting. That was what I said, but I lied. Thing is, I came to see you, but I didn't want to disturb you and your ex, Abeke. As I was saying, Abeke, I heard you stopped going to work. You need to pull yourself together. You don't want to mess up every good thing you've achieved just because of one idiot. Èṣù onílé. Otonio, Eshonile. Otherwise, it won't be roaming the streets and disturbing peaceful people. Alákọ̀rí àkàdá ṣe ló rojú kóínkóín. Abeke, you know I'm not fond of Fayele. You and I know him well enough. I don't want you to start saying Fayele as the devil and that Aderoju as the angel. Please. Please. I'm serious.
Fayele. Fayele. Jọ̀ọ́ má bínú sí mi. Mo mọ̀ pé ìwà tí mo wà bí ẹni tó rí ọ̀pẹ. But I didn't want to do it. But I don't know what came over me. Please, Fayele, please, I beg you. Ó dàbẹ́ ṣe ẹ dúró báyìí. Má gbé ọwọ́ yẹn kúrò. Oníkúrú náà yẹn. Ẹ ti wá fi Yorùbá mi ti fi ṣe fáàrí. You're no longer hiding it again. Tí n bá gbọ́ orúkọ mi yẹn lẹ́nu ẹlẹ́ẹ̀kan sí ayé ẹ̀ máa bàjẹ́ ni. Because I have been silent. I know what I can do to the two of you that will be so terrible. But both of you, none of you is worth my time. Fayele. That má jẹ́ ìwọ. Please, no, what? I just came to help. Bàbá, kí ló dé? Nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ o. Bí kí ni? Ọmọ wèrè tá a lò fún Fáyẹlé, ó ti fẹ́ ká o. He's ready to reveal all the secrets. Wait. That cannot happen. That must not happen. Okay, kí la fẹ́ ṣe sí? Bá a ṣe ṣàkó ẹran tí òfin ní ìdàbò mọ́ wa lọ́wọ́, bẹ́rù bá kòkè tó kọlẹ̀, ó níbi wọ́n máa ń gbé sí o. Ẹni tó bá ní àní jẹun yó, èèyàn gbà lọ́wọ́ mú ni. Ó ti wà ń sìn, tá a bá lè kó lu yìí, kò sí tọ́lọ́ ní òkúrú mẹ́wàá. Olúwa mi, my lord. That girl in your custody. I need you to do a clean job for me. You mean the girl we kidnapped for you? No. The one you kidnapped for my dead father. Should have just gone into the streets to make an announcement. I'm sorry, sir. Sorry, sir. I need you to do a clean and quick job. And you can call Bodo real well. Wọ́n lè rókù ẹ̀ kí ṣe òun wọn kọ́kọ́ pa àṣẹ̀ṣẹ̀ máa pa yẹn. Ẹ mọ èèyàn tá a ti pa tí wọn ò rókù ẹ̀ ni. Kódà bẹ́ẹ̀ ní ìpa gbogbo ilé wọn gan wọn lè rókù ẹ̀. Don't worry, by tomorrow you go hear wọn. Ọlọ́run ti bá wa pa. That's a party that we went to yesterday. I actually enjoyed myself. Brother Yele. Let's check in. Brother Yele. Brother Yele. Brother Yele. He's not breathing again. I think he's dead. Hey. Auntie Abeke, Auntie Abeke, Motola, this Aderoju's case is giving me serious concern. He was here last night. Aderoju wants to marry me. Motola, kí ló ń pa ẹ́ lẹ́rìn now. This is not funny. It's funny. Of course, it's funny. Imagine an animal wanting to marry a human. What's a joke? Look, I think Aderoju has changed. It's a lie. Irola ló ń jẹ́ bẹ́ẹ̀. There is nothing you do to Pepe that can change its nature. Abeke, don't be deceived by Aderoju's pretense. I'm warning you. I hope you are not considering marrying him. Look. Auntie Abeke.
Yes? Auntie Abeke. Auntie Abeke. His brother Yele. Yele? What about Yele? What about Yele? He is dead. No, sorry. I mean, I don't know. We've taken him to the hospital. Hospital? Yes, they're taking him to the hospital. Which hospital? Which hospital? I don't know. Wait, but you said hospital. There's blood on premium. There's blood all over him. Blood, Momotola. It will get better, don't worry. It's going to be fine. Okay? I'll come back soon. This life is just terrible. Completely terrible. Hey, see husband. He's in between life and death. Meanwhile, the wife. Auntie Abeke. Auntie Abeke is dead. Nurse Bolu, ó rà ládé ẹ̀ tó fọrùn lọ́lẹ̀ síbẹ̀. Kẹ̀kẹ́ yìí ni wọ́n máa gun kẹ̀kẹ́ káàkiri. Wọ́n ní nǹkan méjì. Kí ló dé? Ta ló mọ̀ nígbà tó fọrùn kọ́ lẹ́yìn tí wọ́n. Ó lágbára o. Káwọn ọ̀rọ̀ náà ẹsẹ̀ kan gbé wa wá síbẹ̀. Káwọn àdẹ tọ́jú wọn ká gbówó. Ló bá tán. Àbẹ̀kẹ́ wọn lórí ọ̀kẹ́rẹ́ koko láwo bá wí fọ́mọ ẹni à ń gbọ́ tó bá jẹ́ pé wọ́n gbọ́ ohun tèmi ń sọ fún ọ ni àti ń tẹ́gbọ́n mi tó jẹ́ bàbá rẹ̀ ń sọ fún ọ ọ̀rọ̀ ò ní rí báyìí kí ni ká ti pèlè yìí nísìn ìsánì rí gbóńlẹ̀ kí ni kò torí bọ̀. Má wọrí. Ṣé o pé mò ń kánjú ni ibi tí mo ti ń sáré tí mò ń kánjú pé kí n sáré máa bọ̀ bí yẹn. Kí lọ kánjú fún ńgbà tó kánjú wáyé. Bàbá ẹ wo ẹ sọ fún àwọn èèyàn yín o kán dákẹ́ ìsọkúsọ tó ń sọ nǹkan tójú wọn ò tó wọ́n ń sọ kiri. Àwọn wo ni wọ́n jẹun yóò ti hàn tún wí ìkú ìkáàkiri. Bàbá ìkan nínú àwọn obìnrin tó tẹ̀lé yín wá ló lọ sọ fún Mr. Fayele wípé ìyàwó wọn ní ásídẹ́ǹtì ó sì ti ṣaláìsí. Nǹkan ṣe ni o àwọn ìrandíran rẹ̀ ni ó ṣaláìsí. Ta ló sọ fún un pé Fayele níyàwó? Ẹ wò dókítà attend to my son and treat him well. My daughter, sorry daughter. Dókítà ẹjọ́ Fayele wá ń kọ́. Ó ti discharge ara ẹ̀ ó sì ti lọ sílé ẹ tètè rányàn lọ nísìn kán lọ ṣètọ́jú rẹ̀. Fayele discharge ara ẹ̀. Lọ síbo? Ilé. Sùn tiẹ̀. Sùn sẹ́.
Ìfáyẹlé o! Ìfáyẹlé o! Mọ̀jì sí ògbọ́dọ̀ tójú òbí ọ̀run alákejì rẹ̀. Ẹ wọ òrìṣà! Ìfáyẹlé, kàkà káwó sunkún àwọ̀ àti sunyẹ̀rẹ̀. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbọ́. Àwí ìbò àfọ̀gbà ní mú ní èjìká àkárẹ̀ bọ̀nù. Orí ọ̀kẹ́rẹ́ gbogbo láwọ̀, wà wí fún ọmọ ẹni àgbọ̀. Ìfáyẹlé ọmọ mi. Ìfáyẹlé o! Ìfáyẹlé lọ. Ìfáyẹlé! Ìfáyẹlé o! Ọjọ́ kan là á jóyin, àsìkò kan là á jàdù. Ìgbà kan ń bọ̀ tásùn tá ní jíjí lójúlẹ̀ lẹ́yìn asùtú jẹ. Fáyẹlé! Tí wọ́n pè lámọyín ọmọ lámọyín lọ. Ìfáyẹlé! Ìfáyẹlé mi o! Kàkà káwó sunkún awó á sì sun yẹ̀rẹ̀. Ìfáyẹlé! Bó o bá délé kó o kílé. Bó o dọ́nà kó o ṣọ̀nà. Ìfáyẹlé! Dúró, mọ́dé mi. Èèyàn bí n lólú ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀. Ìfáyẹlé lọ. Ọlọ. Ìfáyẹlé lọ. Ìfáyẹlé mi. Ọmọ ìgúnnugún orí àkó. Àkàlàmọ̀gbọ̀ lọ́rùn ó ṣe. Tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ níran bàbá yín tí ń jẹ̀ fún akọni. Ó lọ sọ́run àrèmọ́bọ̀. Àmọ́ kàkà káwó sunkún, àwọ̀ àsùnyẹ̀rẹ̀. I love you. I will never see you again. I will never see you again. I love you. I love you. I love you. I beg of you. The runaway returns. Kí ló ń ṣe nínú ilé mi? Abake. Please, I need you to listen to me. I did not run away. I swear, I did not run away. Adérójú àti bọ̀dá Àyìndé ló ní pé kán kidnap me. Wọ́n ní kán lọ pa mí. Listen, truthfully, mo wish àti fẹ́ Yẹlé. But àwọn people yìí ló tì mí sí. And I swear to God, Yẹlé knows nothing about this. Abeke, please. Please, Abeke, I beg you, in the name of God, forgive me. Please, Abeke, I beg you, please. Forgive me. Please forgive me. Please. Please. Please forgive me. I beg you. My little child, I've got my eyes on you. Got my dream will come true. You're gonna be my wife. It's been long a while. I've been looking for you though. Sometimes I used to really wonder why I love it this much. I will love you, love you, love you, love you more and more. Within the course of a very little time, baby. Love you, no be small. Ìyàwó mi, Àṣàkẹ́ ni o. Oh, oh.
I just wanna be with you, yeah. To be my woman, daddy, baby, yeah. Jabber's in Jojo, Jabber's in Jojo. From my heart, girl, I give you my soul, my body, baby. Ashake Ayami.